kú dédé àsìkò yìí gbáǹkọ́gbì ìròyìn pẹ̀lú Tóyìn Tòmátò ìyàgbédè o. Saheed Òṣùpá ti sọ̀rọ̀ o. Ó ní ohun tí kò ṣẹlẹ̀ rí lágbolé fújì lòun máa ń ṣe, nítorí ẹ̀ ni ọ̀rọ̀ òun ṣe máa ń yàtọ̀ láàrin àwọn akẹgbẹ́ òun. Ọwọ́ ti tẹ ọkùnrin tó kó ìbásùn tipátipá fún ọmọ ọdún 6 o. Wọ́n ní dandan àfi kó fojú balẹ̀ ẹjọ́. Ẹgbẹ́ Afẹ́nifẹ́re àti Miyetti Allah ti fẹ́ gbéná wojú ara wọn o. Inú ìwé ìròyìn Gbélé Gbọ́ tó jáde lọ́jọ́ òní lẹ́ máa ti rí kà. Bọ̀dé George sọ àsọtẹ́lẹ̀ ńlá nípa Àtíkù àti Òbí. Ó ní wọn yóò lulẹ̀ lọ́dún 2027. Baálé ilé gún ìyàwó ẹ̀ pa lórí ọ̀rọ̀ tí kò tó nǹkan ní baálé ilé náà bá fẹsẹ̀ fẹ́ ẹ. Ilé ẹjọ́ ní kíjọba àpapọ̀ gbẹ́sẹ̀ lé bílíọ̀nù 2 náírà tí Emefiele kó pamọ́ lọ́nà àìtọ́. Ní Òkè Ògùn nípínlẹ̀ Ọ̀yọ́, àwọn aráàlú dojú ìjà kọ àwọn tó ń wakùsà. Dámilọ́lá, gbajúmọ̀ òṣèré tíátà, ti fọ̀rọ̀ ìgbéyàwó rẹ̀ dá wàhálà sílẹ̀ lórí ẹ̀rọ ayélujára. Bímbọ́ Thomas ti fi gbé ta o. Ó sọ pé òun fẹ́ sá padà sí Nàìjíríà. Pága Mr. Latin ti jẹ́wọ́ o. Ó sọ pé Saheed Òṣùpá nìkan ló máa ń ran ọ̀pọ̀ àwọn òṣèré tíátà lọ́wọ́. Gbogbo àwọn ìròyìn yìí lẹ́ máa rí kà nínú ìwé ìròyìn Gbélé Gbọ́ tó jáde lénìí. Ìpàdé wa tún di ọjọ́ mi ọjọ́ rẹ̀. Ẹgbẹ́ Afẹ́nifẹ́re àti Miyetti Allah títí di ìgbà náà fẹ́ gbéná wojú ara wọn lọ́ọ̀dẹ̀ gbogbo wa. Inú ìwé ìròyìn Gbélé Gbọ́ tó jáde lọ́jọ́ òní lẹ́ máa ti